أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد ذاك النبي الذي جاء بكتاب كالشمس في ضحاها صلى الله عليه وسلم وجاء بالسنة كالقمر إذا تلاها صلى الله عليه وسلم ومن آمن بهما وعمل بهما عاش في ضوء النهار إذا جلاها ومن أعرض عنهما تخبط في ظلمة الليل إذا يغشاها اللهم صل على هذا النبي الكريم وعلى آله وأصحابه وسلم gbogbo wa lápapọ̀ torí ànábì ló jẹ́ wá bí sallallahu alayhi wa sallam ẹ̀yà sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam Allahu akbar ẹ̀yin yá wa ẹ sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. a kí gbogbo ẹ̀yin àgbàlagbà níkàlẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú mi Dr. Danjuma bí wọ́n ti kí gbogbo ẹ̀yin àgbàlagbà tí wọ́n dárúkọ yín ní yunifásitì níbi tẹ́mi àti wọ́n ti jọ ń ṣiṣẹ́ àwọn ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n èmi wà lọ́dọ̀ àbúrò Kwaso àti University of Ilorin tá bá fẹ́ sọ̀rọ̀ báyìí a wá sọ pé I beg to stand on the existing protocol mo bẹ̀yìn ẹ dákun bí wọ́n ti dárúkọ ohun tí wọ́n kí gbogbo wa lọ bẹ́ẹ̀ èmi náà kí gbogbo wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ládàá rí aṣojú bàbá wa Mai Martaba Sarki Ìlọrí tí wọ́n ń bẹ ní àti Bàtúrè kìíní àti Bàtúrè kejì àti Bàtúrè kẹta tó fi kárí gbogbo wa lápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ìgbà tí mo kí gbogbo wa tán ẹ dákẹ́ foríjì mi ni o mo wá dá afá mi tí wọ́n ṣe parí lecture nísìnyí kò síjọ́ tèmi àti wọ́n pàdé láyé wọ́n mọ̀ ń pè wá pọ̀ báyìí náà ni bá kọ́kọ́ pàdé ilé tẹlifíṣàn láti pàdé ó yá wá sọ̀rọ̀ ẹ̀yin méjì náà jẹ́ wá sọ atúnlọ́bọ̀ mi ẹ̀yin méjì eléyìí náà bẹ́ẹ̀ náà ọlọ́run ló mọ tó ṣe tó fi sọ wá pọ̀ báyìí ọlọ́run ò ní tú wa ká láyé. àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir mo kí rajim. afáwa ọlọ́dún òní bisimilahi nílọrin yìí náà ni rahamani àwa gbọ́njú bá wọn ládùúgbò wa lóde àfáǹdá tí wọ́n ti ń ṣe mọ́wúlìdì tipẹ́tipẹ́. bàbá kan wá ń bẹ lómùpó Maulana Sheikh Muhammad Al-Awwal radiyallahu ta'ala anhu. bí ọkọ ọmọ tiwa wọn ní bàbá dé náà ní gbèsè ti sọ orúkọ ọmọ wọn ò tí ì sọtọ orúkọ mi lẹ́sùn eléyìí o wọn náà àgbàlagbà náà wá ní wàláhi tàláhi mọ́mọ́láwà lèmi náà fẹ́ sọ àmọ́ torí tiyín kọ́ tọ̀tọ̀ ní tí ń rò tọ́ èmi náà fi tèmi náà kún jájọ sọ bẹ́ẹ̀. Mọ́wúlídì Òmùpó ẹnìkan wá ń bẹ́ ńlẹ̀ yìí kò rówó tí ó fi lọ sómùpó ó wá ra búrẹ́dì èyí tí ń sọ yìí 1999 ni ó wá ra búrẹ́dì ó wá pín fún ìyàwó àtọmọ pétọ̀ ìlówó tí ń fi lọ àmọ́ mo kápá búrẹ́dì tá a fi jẹun mo dàníyàn pé mo ṣe mọ́wúlídì pẹ̀lú búrẹ́dì yìí nínú ilé torí nkápá kí n ra méjì tí ń fi tọrọ fara àta ẹ̀yin náà ni ẹ jẹ́ àmọ́ níyàn pé èmi náà ṣe mọ́wúlídì ànábì ni. sallallahu alayhi wa sallam. àwọn tó lọ torun wá gbé lójú ọ̀nà tí wọ́n sùn. tí o bá ti sí. tí o bá ti sáru wa gbọ́ra wa àwọn tí wọ́n wá lọ lójú ọ̀nà tó ń gbé lọ́gbà tí wọ́n ń bọ̀ àwọn ni wọ́n wá ń lálàá pé lágbájá nílọrin àwọn bó wọn àtànẹ́bì tí wọ́n jọ jókòó ànẹ́bì wa fọwọ́ kọ ọlọ́run wípé hazamini ìbí olólùfẹ́ mi lélẹ́yìí tí òró wá mọ́lìdì lágbára yìí ti mọ́lẹ̀ sí sí yìí ọlọ́run mọ́sí àbáwà gbà ọlọ́run ti tó fúnra rẹ̀ gbogbo àgbàlagbà tí ń bẹ́ ń kalẹ̀ mú gbogbo àwọn àfáwà tí wọ́n wájú yìí tó fi dórí àfáwà àgbà ní àwọn ọlọ́run jẹ́ ni àgbò mú fẹ́ dárúkọ ni ní House of Assembly long ìjọba náà ní mọ́ múlé ti ìjọba gbogbo wa níye wa yìí
Kùránì ní ma ash'atuhum khalqa as-samawati wal-ard wala khalqa anfusihim wa ma kuntu muttakhidhal mudillina adda. ash'atuhum khalqa as-samawati wal-ard. Ẹ̀dá kẹ́yìn tí a bára lọ tán kò jù bẹ́ẹ̀ lọ sà. Ẹjẹ́ ìfẹ́ kan dúró nígbà tó yẹ kó ń jẹ ni wọ́n ń jẹ ní sáìdì bẹ́ẹ̀. Ma ash'atuhum èmi Ọlọ́run ò pè wọ́n sí kí ni khalqa samawati wal ard bí mo ti dá sánmà bí mo ti dálẹ̀ wala khalqa anfusihim kódà ìgbésí ayé ara wọn yìí ń pè wọ́n sí nígbà tí mo fẹ́ dá wọn. Ọlọ́run ò pè gbogbo yín sí o tó fi mọ̀ọ́mọ̀ ṣe yín báyìí lọ́jọ́ orí yín ẹ̀ sì ń pàṣẹ. Bàbá Ọlọ́run ò pè yín dá sí ẹ kàn bára yín bẹ́ẹ̀ náà ni ó tó lọ pé alhamdulillah gbogbo alápapọ̀ tọ́lọ́run ibi tí mo wà yìí kò dùn mọ́ mi tó àmọ́ mo dúpẹ́ ẹjá sọ pé alhamdulillah. alhamdulillah ẹ̀yin nìkan kọ́ lẹ mọ kéwú kódà ẹ̀yin nìkan kọ́ lẹ láṣìírí lọ́wọ́ Ìlọrin láwà ẹ̀yin nìkan kọ́ lẹ nu yín dùn ẹ̀yin nìkan kọ́ lẹ lóhùn ó kàn ń ní bí ni'mati rabbi la bima kasabat yadi wala bi turathi innani mutashakirun. Mo wà nílẹ̀ Lárúbáwá ńjọ́ kan taxi driver kan wá gbé mi ìwọ̀n bí wípé àǹtí bó mo ti wá àmọ́ ọlọ́mọ Nàìjíríà ni mí àfàwà Sharaf mo kì í sà alùkò mo lọ́mọ Nàìjíríà ni mí ó ní wọ́n ròyìn pé àwọn onísúfì pọ̀ ń lù yín gan mo ní wa nahnu kathiru jidda pọ̀ gan ó ní wa anta min dimnihim mo ní mo wà nù wọn onísúfì ni mí. Ìwọ̀n nǹkan tí mo bá wá pé oníwèé làwọn eléyìí láyé yìí náà ó wá ní antum tahtafiluna bi mawlidi nabi ẹ̀yin lè máa ń ṣe mawlidi mo ní nánú nahtafilu bi ala dha darakna ad-dahra la natakhallaf bá a sì ti bá nu àgbẹ̀ kalẹ̀ fọ́mọ tí mo ṣe mawlidi ó wá sọ kí ni kan fún mi ó ní iti bi hadithi rasul fún mi ní hadithi anabi kan haythu qala tánàbí ti sọ wípé ihtafilu bí maulidi ẹ máa ṣe maulidi èmi ànábì sallallahu alayhi wa sallam. mo wá ní bí mo ti jókòó yìí ìrántí àdísì tó lọ ní alasọ̀rẹ́ ìbáhùn ṣùgbọ́n ìwọ náà sáré rán mi létí ibi tó ti sọ wípé la tahtafilu bí maulidi sallallahu alayhi wa sallam. bá mi mẹ́yẹ kan wá ó ní anta mi Nàìjíríà ní ọlọ́ọ̀tọ́ ó kàn sílẹ̀kùn náà endel ó ní ìdí ìsanwó ó ní àmọ́ lọ ẹnìkan kan ò tí ì fún un rẹ́sì báwọn rí. wa fi kulli usbuhin ihtafalna bi mawlidi ala zadarakina dara la natakhallaf. Anabi sallam látọ̀rí ẹ̀jókòó sallallahu alayhi wa sallam. láàrin ìṣẹ́jú márùn-ún tó kù awa nabi Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tó wà lọ́dọ̀ awa nabi as an entrepreneur awa nabi gẹ́gẹ́ bí ọkọ gbogbo ẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún insha Allah. alifa nusika wal ibadata wal ẹ má bínú afa àjùtìmọ̀ bíjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ wá sí yìí fún mi wọ́n la fẹ́ kó jẹ́ bí conference ní àfajánásì ká ṣe é bí talákọ̀wé gangan lè jẹ́ kémi náà múra bẹ́ẹ̀ wà àmájánásì bẹ́ẹ̀ ń bí. alifa nusika wal ibadata wal khalwata fulan وهكذا نجبا ألف النسك والإبادة والخل النبي صلى الله عليه وسلم لدوري ألف النسك والعبادة والخلوة أفتفلو كالي أفا أفتفلو كالي أفي كوبي وابي بني تفلو تين ألف النسك بني تفلو تين خرج لو سي خلوة أوبي وابي kìnnáyìí anabi ṣaaban tó bá gbé ní ṣaaban yóò fẹ́ rí bákan ló fi gbé wá ní tifulan anabi ti máa lọ jókòó síbi kan ó ti dún ní máa ń bẹ lọ́hùn ó ti dún ní máa mọ́ bínú máa wọ́n orí tiẹ̀ ó ti dún ní máa dúró síbi kan àmọ́ jókòó àmọ́ ronú pọ̀ lọ́hùn tifulan láti kékeré ni wàhálà kazan nujaba àwọn tó máa fẹ́ là bí wọ́n ti ṣe nu láàrin yòó kí lànà bí n kọ́ wa Kùránì sọ fún wa ó ní wa mina al-layl fatahajjad bihi nafilatan lak
asa ayyaba asaka rabbuka maqaman mahmuda àsìkò tẹ́nìkan kò tí mọ́ lóru tiẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ní sáré òru tiẹ̀ wàmínà lẹ́yìn òru táwọn èèyàn tí ì fara sí wọn tí ì fojú sí ọ lára fatahajjadi tètè sáré jí lóru jẹ̀bi tí wọ́n bá ti ń jẹun tí ò tako súnà mu tí wọ́n bá ti ń mu tí ò tako súnà náfìlà tánlákà ìwọ náà ló padà jèrè rẹ̀ ohun tí afáwa ń sọ lẹ́ẹ̀kan afáwa yára oníjọ́ wọn akẹ́rin ṣe gbogbo ẹni eré là ń ṣe àmọ́ kébí ó ti rí ní asa ayyaba asaka rabbuka maqaman mahmuda bó bá ń ba lọ bẹ́ẹ̀ ó padà bára rẹ̀ lórí ìjókòó tí wọ́n jókòó síhùn bánabi ti fi ọ̀dọ́ rẹ̀ kọ́ wa nù ìjọ́dọ̀ ànábì ẹjá wa ànábì kana rasulu tajiran ànábì ń ṣiṣẹ́ o ànábì níṣẹ́ lọ́wọ́ o qabla li bi'itha wa fi bi'ithatihi ànábì níṣẹ́ tí ń ṣe lọ́wọ́ tí mo wọlé fún ra'agan gbogbo alamọ̀ kó dáná jẹ gbogbo alamọ̀ pé ń lọ Ṣáàmù yín kówó lọ yín ṣe tọ̀ yín ṣe bọ̀ hatta su'ila wọ́n fi wá bí pé ya Rasulallah ma khairul kasbi kí ìwọ ló dájú nù téèyàn ń kójọ láyé ànábì ní amalu rajuli biyadihi ntọ́mọ̀ yẹn bá fẹ́ wá ara rẹ̀ ṣe ni o ẹ dákun àwa tá a ṣe ń bọ̀ ká fa àwọn àgbàlagbà kalẹ̀ pẹ̀lú pé kódà àwọn òsín kankan iṣẹ́ àfáà ni wọ́n ń ṣe bá a bá rówó ń bẹ̀ inú ẹni tí ò lè takò jálàbí láyé lèmi wà bí ní ìmọ̀ ti rọ̀ bí mo kàwé Nàìjíríà bí ní ìmọ̀ ti rọ̀ bí mo kàn Canada bí ní ìmọ̀ ti rọ̀ bí mo kàn UK owó jálàbí mo fi lọ gbogbo ẹ̀ pátá owó àwọn àgbàlagbà ni àánú àwọn àgbàlagbà ni wàhálà táwọn àgbàlagbà ṣe ni kìí ṣe lábì má kásábàtì yẹ dí ọpọlọ mi ò lè gbèrú ẹ èmi ò ní takò jálàbí láéláé àmọ́ gbogbo jálàbí tá a bá ń ṣe tó tamathala nafsaka níwájú Ọlọ́run rẹ bí tó bá bí ọ́ sọ lè sọ pé olóhùn tó olóhùn sọ lè sọ lójú Ọlọ́run lò sànàbí lè dúró kó o sọ fún mi pé mo lò bẹ́ẹ̀ ṣérù ò ní bá ọ láti sọ fọ́lọ́hun pé olóhùn tó lò irú wọn lọmọ wọn máa ń yàn lẹ́yìn ìgbà tán bá lọ tán o ọbẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi ní amalu rajuli biyadihi iṣẹ́ tọ́mọ yẹn bá fọwọ́ ara rẹ̀ ṣe ni anabi èso ọ̀lẹ́ níparí anabi gẹ́gẹ́ bí ọkọ ẹ̀yin yàrá ẹ̀ṣin sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ala anabi sọ fún sayyidatina Aisha njọ́ kan ó ní ya Aisha inni a'lam iza anti alayya ghadba wa iza anti anni radiya imamma tó bá ń bínú sí mi wọ Aisha mo sì máa ń mọ̀ tínú rẹ̀ bá ń dùn sí mi Aisha wa ní adé o èwo tún ní ìgbà tí n bá ń bínú sí yín ẹ mọ̀ ìgbà tí n bá ń dunnú sí yín ẹ mọ̀ bó ni mo ṣe ń ṣe tínú mi bá ń dùn sí yín ẹ̀rọ kan jáde òun bá nàbí lẹ́ẹ̀kan sallallahu alaihi wasallam anabi wa ní iza anti àní rọ́ọ̀díà tínú rẹ̀ bá ń dùn sí mi tó o bá fẹ́ búra ó ní halaftu bí rabbi Muhammadin mo fọlọ́hun tó dá nàbí búra bọ́rọ̀ yìí ti rí ni àmọ́ iza anti alayya ghadiba bínú bá ń bí ọ sí mi ìgbà wọn ló máa ń sọ wípé halaftu bí rabbi Ibrahim ìgbà wọn ló wà náà ti pé Ibrahim bàbá mi ò lè fi búra òun náà wá rẹ̀ ní pé ó gẹ́ẹ̀tì mi gan ó jà kọ̀kọ́ Sayyidatina Aisha tó wá sọ́njọ́ kan ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní magiritu ahadan min nisa innabiyi magiritu Khadija bí n ti máa ń jowú Adija ń jowú yàwó anabi kankan bẹ́ẹ̀ ń sì bá ń bá ń lé àmọ́ síbẹ̀síbẹ̀ náà yìí máa ń jowú Khadija àwọn ní kí ló dé ó ní àyànà nígbà míì anabi ó sì ní kí wọ́n dú ẹran wàyúkọ̀ tìrùhù àádọ́ án yóò wá gé ní kélékè wọ́yà bàáfù ha ìlà sọ̀dá ìkì Khadija yóò wá fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ sọ̀dá ìkì ló gbé kò gbé wá nas dekọ́ bá di sì gbé wá nù ìlà sọ̀dá ìkì Khadija yóò wá fi àwọn kìíní ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ Khadija ìmọ̀ á bèrè pé kò sí láyé mọ́ ó ṣe wá lé tó yìí bánàbí ti ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ nu èyí tó ti kú àti ti ń bẹ láyé
tá a bá ti lè mú bó ti ń ṣe yìí àṣẹ mọ́wúlídìí o àfi ká kọ́ṣe bá ànábì tí í ṣe ká gbìyàn a lè ṣe tó láéláé ìmọ̀ wọn àwọn tó máa ní ànábì istighfar tó máa ń ṣe 33 péré ni múlẹ̀ 300 ń tẹ̀mí ṣe ànábì ṣe. ayé ìjọ ń bò bá ti débi tí wọ́n ti ń bọ́ra ńlẹ̀ òhò ní patí ò lè rí òhò ẹnìkan nísìn jókòó sí yàrá rẹ̀ kò láǹlọ́bì kankan bí ayé pẹ̀lú àsìkò yìí lànà bí wá istighfar rẹ̀ ó ju 33 lọ ẹ lákẹjá yóò bá nẹ́bí dáadáa sallallahu alayhi wa sallam bá nẹ́bí tìrí nù èyí tí ń fi wá gbé microphone kalẹ̀ ń bẹ̀ àṣìṣe kan wà tá à ń ṣe ẹ lákẹjá pẹ̀ra wá sí àkíyèsí náà kò sí ọ̀dọ̀ àwọn àfa tẹ́lẹ̀ ó tún wá dọ́dọ̀ àwọn àfa àti tọmọ ọlọ́mọ pẹ̀lú àwọn ọmọ tiwa mọ́ àti bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe me and my wife èmi àtàwọn ọmọ mi nìkan bọ́ni ká fún ọmọ orúkọ wá fún mi lórúkọ ọmọ bíi 10 ká ṣàdúrà fún wọn yóò sì mọ̀ sọ fún wọn pé 3 náà mo ní àwọn ọmọ kéwù rẹ̀ ń kọ́ àwọn ọmọ kéwù rẹ̀ ń kọ́ wọ́n ní ọmọ orúkọ wo ní 3 ló ní nílọrin yìí náà ni àti ẹni tí wọ́n fún lápọ̀ìntìmẹ́ǹtì rí l'Ábùjá ńgbà tí ń bẹ́ ń pò pétọ̀ àwọn ẹlọ́fà wọn yóò ní ọmọ mi wà ní skul wàláhì tàláhì kò mú wá lọrin látàbújá ó lọ́mọ òun wà ń lé ìwé ọmọ òun ti jáde nísìn àwa náà ń pàdé ẹ̀ òun ò sí ń pò mọ́. anabi Ibrahim alayhi salatu wa salam àwọn yẹn ṣe ń mọ̀ nísìn ni pé àṣẹ azara kọ́ ni bàbá rẹ̀ tíra gbé wa ń bẹ̀ torí pé 3 là á mọ bínú ọmọ àá bí ọkùnrin àá bí obìnrin àá wá bí ọmọ tí ó ṣẹ̀yìn ó lè mọ yọnu ọmọ bíbí inú tiwa kó ipò ọmọ ọlọ́mọ ni ó yọ àwọn ni ó wá sànú ọmọ tiwa bá a ṣe ń ṣe lọ yìí ìzádàmà haza fal'anu dhalika al-asra yóò burú jáì bá ti fa àwọn ọmọ ọlọ́mọ kalẹ̀ tó yẹ pé àwọn tiwa nìkan là ń gbájúmọ́ yìí ìjọ wo lọmọ bíbí inú ẹni wàá mọ iyì ń tà ṣe fún ni bí ọmọ ọlọ́mọ rí ọmọ ọlọ́mọ ní máa wo pé àfi kí gbogbo tí ó bá ṣàlàyé èmi ni kò yá ṣe ládùúrú tán ṣe láyé mi ò ní gbọ́kọ́ ọmọ bíbí inú kankan sọ bẹ́ẹ̀ láyé torí yóò máa wo pé ẹ̀tọ́ mi ni bàtà máa pa àwọn òní tọ́ mi kí n náà bí mi fún. ẹ já wo Tinubu ká tó wá Tinubu ẹ má bínú ajé tún mẹ bí. ká wo Bill Clinton wọ́n kàn parọ́ Bill Clinton kọ́ ni bàbá rẹ̀ Jefferson lẹ́ni tó bí ó wá ní Clinton ni mo rí ngbà tí mo nídìí bàbá ló jẹ́ mú pé Bill Clinton ní mọ̀ jẹ́ inú ìwé rẹ̀ tó kọ my life ó wá kọ síbẹ̀ wípé if I mention here in this book that my father then amẹni tó ń sọ tó ń bá sọ pé daddy amẹni tó ń sọ daddy lẹ́ni tó bí father lẹ́ni tó tọ́ ẹnìkan ò mọ̀ pé Bill Jefferson ní jẹ́nìsì Bill Clinton ni èwo ni ó ṣe nú àwọn ọmọ wa àmọ́ àfi ká tó mọ ọlọ́mọkún o Tinubu àwọn ọmọ Abibatu Magaji gbọ́dọ̀ ti tán láti bó síbo amẹ́ni tó rí nù lójó gbé harí gbogbo wàhálà tá à ń ṣe yìí tá a bá rẹ́ ní fáwọn ọmọ yẹn kalẹ̀ fún láwọn táwa náà ṣàánú wọn padà máa fi pè ránṣẹ́ sẹ́lómi ní pípa tó mọ̀ pé òun ò ní nǹkan kan kí ló bí mi fún àyẹ̀tà àsì ti pẹ́ láyé mọ́ èmi tí mo dó wájú yìí Ọlọ́run wọ́n ṣàbà ń ṣàlékún kí á ti gẹ̀ fún bàbá tó bí mi lọ́mọ èmi sábà sọ báyìí àmúdọ̀ràn yẹn báyìí nílé wa pẹ̀lú ọmọ kéwà àti gbogbo ẹ̀ 72 ni wọ́n ń gbà tí mo wà ní JSS 2 àwọn tó bá mọ àgbàlagbà ó ti mọ̀ bí ilé wọn ṣe máa ń rí lọ́tà tábà kúnlẹ̀ pa fẹ́ gbowó léwe bàbá wa ní èló ní èló 120 100 naira 80 naira náà níjọ́ bàbá wa ní ìwọ ẹ̀yẹn bọ́ sẹ́yìn èmi gbóhùn tẹ̀ máa ń sọ èmi sọ̀rọ̀ ẹ̀hẹ́rẹ́ ni àwa nu o ọmọ bíbí inú nu o ẹ̀yẹn bọ́ sẹ́yìn àǹtí mi bẹ́ ń bí sẹ́yìn ń bẹ́ ń bí gbogbo ẹ̀ àwọn ọmọ ẹ̀dùn èmi lọ ó wà ní ẹ̀yẹn bọ́ sẹ́yìn ẹ̀yìn kílẹ̀ yín pé ná tábà ẹ̀yìn tẹ́ bẹ́ wájú yìí èló lẹ́pọ̀ owó tí yín wọ́n sì ní briefcase méjì ìkan oògùn tẹ́bílẹ̀tì kìíní kan àgbà ti dé ìkejì owó wọ́n wà ní ẹ lọ gbé briefcase owó mi wá wọ́n wà ṣí síra wọn nìkan wọ́n wà ní Allahu Akbar dèdè owó yìí tẹ́ ń bẹ́ wájú yìí náà ni dèdè owó tí mo nífà wàláhi tàláì bàbá wà á fún gbogbo wọn àwọn máa wò pé àwa gangan wa ń kọ́ báyìí ẹ lọ bá wọn yá yẹn ní kí wọ́n yá mi bàbá adésálẹ̀ àwọn ṣé ò ní kẹ yá wọn lówó léwe wa ẹnì yá wọn lówó kínní àwọn yá wọn wà ní ìtẹ́ gbàǹdò ní ẹ̀dá padà bá dàdọ̀rọ̀ láyé ń fún yín wọ́n wà fún wa ìgbà tí bàbá kú tán làwọn yá wọn ní
bí ìgbà tá a múlẹ̀ pẹ̀lú bàbá yín ni n tó sọ fún wa ní pé ẹni bá jẹ́wọ́ fáwọn ọmọ yìí tí n tí ì kú kò ní jèrè ọmọ nù yín èmi náà ní mọ̀ fún yín lówó òun àmọ́ ẹ má jẹ́ kán dàgbà kán mọ òrókó lówó òun bàbá wọn ẹ jẹ́ kí wọ́n dàgbà kán mọ wò bàbá jáde gbọ́n àti àbá ní sáà mo ṣe wọ́n lọ́n gbẹ́bẹ̀ ní bàbá wọn lówó àmọ́ ọ̀kẹ́ owó wo ẹni tí òrówó léèwé fún wa ó wá ń tẹ̀ wá bọ́mọdé bá fẹ́ ṣe wá ní rí iṣẹ́ tó rà àgbà pọ̀ lówó ó wá kú ní 24 years ago mo wà ní SS3 bàbá wa fi 1,520 naira fún ọmọ ogun lówó 1,520 naira wọ́n fi kalẹ̀ fún àwa ogun 19 ni wọ́n jọ tó ń kú ìkànsẹ̀ padà á kún yàrá pẹ́yìn àgbàlagbà ẹ̀ sí mi bọ̀rọ̀ ẹ̀ mọ́ ìbínú sá wọ́n fi 1,520 kalẹ̀ fún wa gbogbo ọmọ ọlọ́mọ yìí ni wọ́n á dúró wọ́n á pín wa háwọ́ èmi wọ́n ń sọ fún yín lónìí kí mo lọ kàwé ń kíní mo kàwé ń kíní wàláhì kìí ṣe ogun tá a bá ń lé ọmọ ọlọ́mọ tí wọ́n tọ́ ni o subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin. ọlọ́wọ́ adúpẹ́ sí àwọn èèyàn pé yorùbá ná Muhammad ẹ dákun yorùbá nábì dáadáa. Allahu alayhi wa sallam. àwọn dùn yẹn bá ń gbé kí bàbá mi ọlọ́nkẹ́ mi tó máa lọ ẹ bá ń gbé àwọn dùn náà Kamil dà. Haji Kamil. Kamil.